ayé lọ adẹ̀tọ́ lẹ́yìn àwọn ògbà mẹ́ta ló gbà ẹ̀dá nínú ayé líbe gẹ́gẹ́ bí a ti mọ̀ ògbà ọ̀rọ̀ ògbà ọ̀sìn ògbà alẹ́ tẹ̀dá lèyí ni ṣùgbọ́n kọ́ nìyẹn bá ṣe àkíyèsí ìwé mímọ́ a rí i pé ògbà méje kan ọ̀dá ṣámṣám àrè àmú ẹlẹ́ẹ̀kẹjọ àmúkun ó ní àkórí ọ̀rọ̀ mi sí ọ lónìí lémi jẹ́ ògbà mẹ́jọ nínú ìwé mímọ́ láàrin àkókò ṣòfò bíbélì wí ọlọ́run ti mú ṣẹ́rẹ̀ o láti òpinlẹ̀ṣẹ̀ ayé á létí mọ òṣẹ́rẹ̀ ògbà àkọ́kọ́ olùgbà ẹ̀yìn ògbà kan jẹ́ pé ọ̀nìyàn jẹ́ ọ̀nìkẹ́ ẹ̀ mọ nǹkan kan kẹ́ ẹ̀ lẹ̀ṣẹ̀ lọ bí ọmọ tuntun jòjòló kọ́ bá onú Genesis orí kejì títí dé orí kẹta Ádámù àti Éfà lébẹ̀ hàn mọ nǹkan kan ògbà ni ògbà àkọ́kọ́ ni ọjà kan parí síbi kí Ádámù àti Éfà kan ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ ran ògbà àkọ́kọ́ lèyí ni kò jẹ́ pé àfìsẹ́yìn ni o àti kọjá rẹ̀ léyìí èyí ní síkọ́ ògbà kan rẹ̀ á tẹ̀lé òun ní ògbà kejì òun ní ògbà ìrí ọkàn láàrin ìṣubú ọmọ ènìyàn àti ìkún omi ọlọ́run jà kó gbọ́n ọmọ ènìyàn rẹ̀ kéèrí ọkàn rẹ̀ kẹ́ a jẹ kẹ́ a dá lébi kẹ́ a mú ọmọ ènìyàn kẹ́ mú àmọ́ wí òun kọ́ dá lè yí òun kẹ́ ẹ̀ dá lè yí ọ̀nìyàn fúnra rẹ̀ ajakùnyà yàn nkórè nínú méjèèjì léyìí yìí nìsíkọ́ òdájọ́ nǹkan bá ti yàn ni nǹkan bá ti ṣe ni tẹ̀rẹ́ náà ni èsè bí kò lò múrin ògbà kẹta ògbà àṣẹ ọmọ ènìyàn kò jẹ́ pé lẹ́yìn òkun omi èèyàn ọmọ ènìyàn jàkún gbàjọba àwọn kẹ́núràn náà ṣe o ọlọ́run kàn bí sí ló gbà kọ́ dáa ní Genesis orí kínní ikọ̀ ọmọ ènìyàn kan bí a sí kàn rẹ̀ a sí kàn gbáyìn lórílẹ̀ ayé ṣùgbọ́n ọmọ ènìyàn jàkún gba agbára ṣàkóso wọn kàn ṣe ni pé àkọ́ ilé òṣọ̀kan kẹtẹ́rán àgbébẹ̀ ilé ní ajákun tóbi fẹ̀rẹ̀ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wọ́n ṣe foundation débi pé tààrà náà fẹ́ kẹ̀yà dé ọ̀run agbára nílé gùn wọn gidi èyí nínú Genesis orí kẹsìn sí ọ̀kànlá náà rẹ̀ ṣe kọ́ ilé ìṣọ́ Bábẹ́lì lọ kọ́ lọ́n tí ìyá dà án lé èdè rú lẹ́yìn èyí ni ògbà kọ́ tẹ̀lé òun gangan láì pèlè ògbà òlérí ó bẹ̀rẹ̀ pẹ̀lú àbára Ábúráhámù nínú Genesis orí kejìlá títí dé Exodus orí kínní lébẹ̀ẹ́ ni ọlọ́run jàkún bẹ̀rẹ̀ sí á ṣe ìlérí ko Ábúráhámù nínú ìlérí ni ọlọ́run retí kí ọ̀nìkùn bá ṣùlérí kò kẹyọ mú gbàgbọ́ kẹmú gbà kẹmú sójú ṣe ògbà kẹrùn òun ní ògbà tòfin ó bẹ̀rẹ̀ pẹ̀lú mímú òfin mẹ́wàá kó èèyàn ọmọ Ísírẹ́lì látọ̀ Mósè ránṣẹ́ ọlọ́run yìí ni wàá rí nínú Exodus orí kọkàndínlógún títí dé Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Mósè ó ẹ̀dẹ̀ parí sí Gọ́gọ́tà níbi kí Jésù ti kú lórí igi àgbélébú kété òfin kò mú kàn lùgbẹ́ ẹnì náà rẹ̀ á lò ó kàn tẹ̀lé o kàn mí kọ́ ni o títí kí Jésù yá mú mòpin sí kò kú lórí igi àgbélébú ògbà kẹfà ògbà gangan lẹ àkókò káyà bá o inú àkókò kàn pè ní àkókò oríire ọ̀fẹ́ inú rẹ̀ inú kàn pè lójọ́ kà á mọ̀ èsì tẹ́lẹ̀ inú àkókò orí ọ̀fẹ́ lẹ́yà ó bẹ̀rẹ̀ láti gba òkú Jésù Kristi ó ẹ̀dẹ̀ yá títí kí
pé àárẹ̀ lẹ́lẹ́rẹ̀ kejì kà mọ́ ayé àmúyẹ nínú ìgbà káyà á di pé kí ọni kọ́ni kó bá gbọ́ nípa ọgbà kó bá gbọ́ nípa òjò kó bá gbọ́ nípa okú àtàjíǹde Jésù Kristi àti ètùtù ẹ̀jẹ̀ kó ṣe kó kété ọmọ ènìyàn kó ènìyàn gbàgbọ́ òun gangan ni ìṣe àpọ́stélì ni mú bẹ̀rẹ̀. Ògbà keje òun ni ògbà millennium ẹgbẹ̀rún ọdún káyé kí Jésù yá ṣèjọba nínú ọláńlá àtògo ẹwà rẹ̀ lẹ́yìn ayé káyà lẹ́yìn èyí nìsíkọ́ ògbà kẹjọ ni pé Ọlọ́run ajákòó mọ̀pẹ́ sí kété kété sùúrù àkókò káyà nípasẹ̀ òdájọ́ orí òtẹ́ funfun àti yìí ni nǹkan rẹ̀ àtẹ̀lé ní ọ̀run tuntun àtayé titun ọ̀run àpáàdì náà kì í hàn ní burúkú káyà títí ayérayé kéèrèdí èyí bíbélì wíwá ọ nínú Róòmù èèrà kan bá ti ṣẹ̀ láàrin lófin èèyàn kú láàrin lófin èyí ni túmọ̀ sí pé ṣàwáwí kan nìkankan amúwáwíjà ẹ̀ lówájú Ọlọ́run tí àkókò oore ọ̀fẹ́ káyà bá ṣé wọ́n tẹ́ ọ gbà wí Jésù kú fún ọ wé nílò ètùtù múrìn wé nílò ẹbọ múrìn mọ́ wípé ọ̀nìkọ́nìkọ́ bá gbà ó àṣègbè ṣùgbọ́n a ní òye àrẹ̀lẹ̀ pẹ̀kun lónìí o wọn náà wọ́n yóò tẹ́ ọ gba òkú àti ìrúbọ Jésù Kristi lórí àgbélébú kí o gbà kó ti kọjá lọ nì kó máa ṣàwáwí wé gba kékeré kan bí ọ òun Ọlọ́run á lò láti mú ṣe ìdájọ́ rẹ̀ kó bá gba Jésù akọrúkọ rẹ̀ sínú ìwé òye ṣùgbọ́n kó bá mọ́ gbà ẹ̀sọ́ orúkọ rẹ̀ lébẹ̀ bẹ́ẹ̀ni lè wí bà nínú ìwé òfin orí 20 iye ọ̀nìkọ́ni kan bá ti mọ orúkọ nínú ìwé òye ní àjàkùn darí rẹ̀ sínú àdágún náà òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà ó jẹ́ pé àríbìdé sílé ìjọba Ọlọ́run ronú padà kó gba Jésù lè kókó yẹ ọ́ lọ́mọ yẹn ire o.